Mo kí ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá. Ẹ má jẹ́ agbára wa lákòókò bí ìṣe tiwa nílé iṣẹ́ ìkànnì ti Jùgbà Master Channels. Ṣóun Agboola lórúkọ tèmi, ẹ tún káàbọ̀ sórí ètò ilé ẹ̀kan sí. Òdodo ọ̀rọ̀ bí ìsọkúsọ, nǹkan tí máa dùn àwọn olóṣèlú àti alágbára jù pàápàá jùlọ tàwọn orílẹ̀-èdè Nàìjíríà ni pé kẹ́ẹ̀rọ òótọ́ ọ̀rọ̀ kẹ́ẹ̀sọ̀. Ara wọn máa kọ òótọ́ ọ̀rọ̀, ṣùgbọ́n iṣẹ́ táwa gbé dání bitter truth ni. Òótọ́ tó korò bí ròyìn bá ti lọ sàá tá a tètè rí n tó jẹ́ òdodo ọ̀rọ̀ tàbí òkodoro káwọn èèyàn ó mú jáde ń bẹ̀. Analysis nílé iṣẹ́ tiwa wà fún, a máa analyze bó ti wulẹ̀ kí ròyìn ọ̀hún ó pẹ́ tó. A máa pe àwọn èèyàn sí àkíyèsí àwọn nǹkan kan tí wọ́n rò pé ó ti lọ nínú ìròyìn ọ̀hún. Okay. Bitter truth tòní. Àwọn Arewa Consultative Forum wọ́n sọ̀rọ̀, Galadima sọ̀rọ̀, àbúrò bàbá Ahmed kan ní àwọn olóṣèlú àwọn ẹlẹ́nu nílẹ̀ northerners, àwọn northerners nílẹ̀ north lọ́hùn wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ state police náà ni. Wọ́n ní ẹgbẹẹgbẹ̀rún ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ológun tí wọn ò bá ti rí àìsí ètò ààbò yanjú, wọ́n ní state police ò lè yanjú ẹ̀. Kí la rí sí i? Mò ń bọ̀ ń bẹ̀. Oshiomhole, sẹ́nitọ̀ Oshiomhole, gbajúgbajà sẹ́nitọ̀ yẹn nínú ẹgbẹ́ APC. Láìpẹ́ yìí ni Ọ̀pẹ́bolò gómìnà ìpínlẹ̀ Imo ló ṣe òfin kan, àwọn àti ilé ìgbìmọ̀ aṣòfin wọn, lórí ọ̀rọ̀ àwọn agbéni ajínigbé. Òfin tó ṣe gbogbo wa láti gbọ́, a kàn gbọ́ ní ẹjẹ́ analyze ẹ̀. Kí ló ṣẹlẹ̀ pẹ̀lú òfin ọ̀hún? Ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn wọ́n jọ ṣe àjọṣepọ̀, àwọn ọlọ́pàá abẹ̀ wọ́n gbé ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ajínigbé àti oníwà àbàjẹ́ agbésùmọ̀mí, wọ́n gbé kalẹ̀ ikọ̀ tí wọ́n ń pè ní Operation Kòsáàyè. Ṣé wọ́n ṣe àṣeyọrí? Kí la fẹ́ sọ nípa ẹ̀? Ẹ jẹ́ n padà sọ́dọ̀ àwọn Arewa Consultative Forum. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n ń sọ̀rọ̀ nípa state police yìí. Nínú àtẹ̀jáde tó jáde nínú ìwé ìròyìn kan, wọ́n ní Galadima ló sọ àwọn Arewa, àwọn Northern Arewa Consultative Forum, if Nigeria police military cannot solve insecurity, state police won't. Sharing tá à ń sọ rèé, analysis wa rèé. Kí ló dé tí wọn ò tiẹ̀ jẹ́ kán ṣe náà? Ṣé àwọn ti gbé nǹkan kan kalẹ̀ tó ń bà wọ́n lẹ́rù? Bá a bá sọ wípé àwa àti àwọn north, àwọn northerners yìí, a kì í ṣe nǹkan kan náà, ìyà ni ó padà máa fi jẹ wá nítorí pé ìrònú wọn, àṣà wọn kò dọ́gba mọ́ tiwa. Ẹ gbọ́, ẹni tó sọ̀rọ̀ ògbóǹtarìgì olóṣèlú ni. Tírù yẹn bá ní àǹfààní láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí wọ́n ń dupò lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ní nítorí wípé ààrẹ fẹ́ lo state police fún ìbò 2027 ló ṣe fẹ́ dálẹ̀ lásìkò yìí, ṣérú wọn lè support state police? Bọ́pọ̀lọpọ̀ wa bá nígbàgbọ́ pé àwọn gómìnà kan máa lò gẹ́gẹ́ bí agbára, then tó bá jẹ́ èrò wa tiwa nìyẹn lásìkò tí a nílò rẹ̀, tó tiẹ̀ sì yẹ ká gbìyànjú ẹ̀ wò ná, béèyàn ò bá lọ kì í dé. Irú àwọn èèyàn tó bá nígbàgbọ́ ń bẹ̀, ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n, torí pé a kọ́kọ́ lọ ká tó dé. A gbìyànjú ẹ̀ wò. Nígbà tí wọ́n bá ń sọ wípé military àti Nigeria police agbára wọn ò ká ètò ààbò, àwọn wọn ni ò jẹ́ kágbára wọn ó ká. Tá a bá wí tán, a ní nǹkan kan náà ni wá. Ṣé ẹ gbọ́ bí wọ́n ṣe ń ronú? Ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn olórí wọn? Táwọn olórí wọn bá wá ń sọ̀rọ̀ báyìí, kí ni yóò ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn? Àwọn tí wọ́n ti pẹ́ nínú òṣèlú,
tí wọ́n lè sọ pé àwọn fẹ́ gbégbá àwọn fẹ́ dà rẹ̀ tí wọ́n bá ń sọrú ọ̀rọ̀ yìí kí ló fẹ́ ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà ṣé ọ̀kan ṣoṣo ni wá ṣé a lè jọ wà lábẹ́ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wá sọ tán àsọ pé wọ́n ṣe sọ ó yẹ kán mú ọ̀nà àbáyọ míì wá níjọ́ tí wọ́n ti ń jíyàn gbé wọn ò sọ̀rọ̀ a gbọ́ nǹkan kan lẹ́nu wọn àwọn Àtíkù tí wọ́n fẹ́ dà rẹ̀ wọn ò mọ́nà àbáyọ wá wọ́n kàn sọ pé kò sí security ni ó sì yẹ kí wọ́n sọ fún wa pé báwo ó ṣe yanjú ọ̀rọ̀ insecurity rèé Tinubu resign là ń gbọ́ ọ̀nà táwọn ò fi gbà yanjú insecurity àmọ́ ṣùgbọ́n táwọn northerners wá pọ̀ bó láṣẹ mẹni tó ń ṣe wá tírú àwọn ọ̀rọ̀ báyìí ò bá máa jáde nígbà tí wọ́n bá ní state police ò lè yanjú ẹ̀ ká gbà pé bẹ́ẹ̀ ni kí lọ́nà àbáyọ kí ló lè yanjú ẹ̀ kí ló dé tí wọn ò sọ̀rọ̀ nípa security tí ò sí ṣé bí wọ́n ṣe ń gbé wa pa ẹ̀ náà ní ká fọ̀rọ̀ lẹ̀ illegal mining tí wọ́n ń lo àwọn ọmọ wọn fún security tó fi di pé wọ́n wá di àwọn tó ń jiyàn gbé wọ́n ń gba ransom wọ́n ń bá àwọn ọmọ ọlọ́mọ àwọn ìyàwó oníyàwó lò pọ̀ wọ́n ń lé àwọn èèyàn nínú oko wọ́n ń fa ìyàn gígéni lápá géni lórí wọ́n ti báyé àwọn bàbá àtàwọn ìyá àtàwọn ọmọ àtobìnrin jẹ́ wọ́n ń já àwọn ọmọ kéékèèké kó àwọn pípù yìí ò jáde kan sọ̀rọ̀ o gbogbo àjẹ́ńdà wọn ni pé wọ́n fẹ́ gba ilẹ̀ àwọn ibi tí wọ́n ti ń rí àwọn resources tó dáa ìyẹn ni wọ́n fi ń claim wípé Fúlàní ló ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà tá a bá ń pariwo ààrẹ tó wà ń bẹ̀ ń sìn àwọn náà wà ń bẹ̀ alẹ́tọ̀ àti pariwo wọn kán tètè wá nǹkan kan ṣe sí ṣùgbọ́n ṣé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni 46 years nínú 60 something years tá a ti gbòmìnira làwọn pípù yìí ti fi rúlò orílẹ̀-èdè Nàìjíríà ta ló wá bàjẹ́ ṣùgbọ́n wọn ò fẹ́ kí ó kúrò lórí ìbàjẹ́ yẹn àwọn nǹkan tí wọ́n ti tojú bọ̀ yẹn allegedly wọ́n ní láti ayé ìgbà àwọn tí wọ́n ti ń ṣe ológun ni ẹ wá wò láti ìgbà yẹn tí orílẹ̀-èdè Nàìjíríà ò kúrò lójú kan tó wá jẹ́ pé ọ̀rọ̀ state police tó lè tú àṣírí àwọn tó wà nínú igbó òun ni àwọn northerners wá ń rí sọ wọ́n jẹ́ ọmọ iléèwé lọ́tún lọ́sì wọ́n ń pa àwọn èèyàn àwọn pípù yóò bọ́ ọ̀tà ó yẹ kẹ́ ẹ jẹ́ ká lajú wa o ọmọ Yorùbá ẹ jẹ́ alájú wa gbogbo campaign tí wọ́n ń ṣe lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ jẹ́ ká kọ́ ní lọ́kàn wípé ọmọ Yorùbá ló ní ọdún 4 tó ṣẹ́kù lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ìdìbò tó ń bọ̀ yìí ẹ já ní lọ́kàn ọmọ Yorùbá tẹ́ ẹ wá rò wípé ó lè gbéná wojú wọn ní mi ọ̀mọ̀ tẹ́ ẹ fẹ́ dìbò fún ìyẹn bẹ́ẹ̀ nígbà tí àwọn olóṣèlú bá lè máa jáde nílẹ̀ Haúsá Fúlàní táwọn Fúlàní àwọn Haúsá sọ pé Fúlàní èyí ṣe èèyàn àwọn sẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ẹni tá a jọ ń gbé tó ń sọ fárá àta pé ẹni ibi ni ṣé ará ilé yóò rí ará ilé ẹ̀ tì kí là ń rò pó tọ́ sí wa regional ni division kó kálukú máa lọ́nà ẹ̀ tá a bá wà ń regional ṣáwọn ará bí lè jẹ́ kárí mú mi nítorí àjẹ́ndà tó ti wà lọ́kàn wọn bàbá wíta wọn ò ní kò síbi tó èèyàn ò lè gbé tó fi Nàìjíríà bá sọ pé kò síbi tó lè gbé ṣó ní kó o máa lọ gbénú igbó ni ẹranko ló ń gbénú igbó tó o bá wá fẹ́ gbénú igbó onígbó náà ṣé kò yẹ kó o gbàṣẹ tó o bá tún gbàṣẹ ṣé ó yẹ kó o débẹ̀ kó o máa jí onílé gbé kó o máa gbowó kó o máa pa onílé kó o máa fi ẹran jẹ oko onílé kébi oko onílé kú máa dìbọn kiri máa jọ̀bẹ́ kiri ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá nílé wọ́n Nàìjíríà tá à ń pera wa yìí ṣé kò yẹ ká ti fura wípé nǹkan ti ṣe wọ́n Nàìjíríà ó ti rún sínú ṣé kò yẹ ká fura wípé ilẹ̀ bàbá wa làwọn Fúlàní fẹ́ gbà nítorí nǹkan àlùmọ́ọ́nì tí wọ́n rí wà ń bẹ̀ àwọn wo ló gbàbọ̀dè fún àwọn China tí wọ́n kó nǹkan ogun fún àwọn Fúlàní ilé ṣé òun kọ́ ló pe tìta nígbà tí wọ́n á jí wọn gbé ń sìn tí wọ́n ń jí Fúlàní náà gbé tí wọ́n ń jí ẹ̀mí àwọn gbé
tẹ́ ń dáná sun wọ́n agbára wọn ò ká mọ́ wọ́n wá ń pariwo. Bí ẹ dẹ̀ ṣe ń lọ yìí sọ yẹ kí wọ́n lè sọ wípé state police ọ̀dà kí lè ro ọkàn wọn. Wọ́n fẹ́ gbalẹ̀ wa ọmọ Yorùbá ẹ mọ́ sùn àsìkò yìí ló yẹ kí gbogbo wa ó rí ọmọ Yorùbá tó bá sọ pé state police ọ̀dà ká kọ́kọ́ rí bí ọ̀tá ìran Yorùbá. Kí ni way forward ló yẹ ká kọ́kọ́ wá ká tó sọ pé nǹkan kan ò dáa. Ìta bá dánwò tí ò bá dáa padà ń bẹ̀. Wọ́n ní ká ṣe forest guard Fúlàní ní dandandandandandan àwọn gbọ́dọ̀ sọ inú igbó wa. Ẹ jọ̀ọ́ báwo nìyẹn ṣe possible? Wọ́n kọ́ mú ọ̀rọ̀ sàríà wọlé tẹ́ ẹ bá wò sàríà ti die down. State police ní wọ́n bá fà. Wọn ò sọ̀rọ̀ ẹ̀sìn mọ́. Bá a bá lọ́rọ̀ òṣèlú ni nítorí àwọn tí wọ́n fẹ́ dé ipò yẹn ìyí tí wọ́n fẹ́ jẹ ọ̀rọ̀ àwọn illegal mining tí gbogbo wọn fi ń ṣe ọ̀rọ̀ ara wọn tí wọ́n fi di trillionaire tí wọ́n fi dolówó ayé tí yà fi ń jẹ ọmọ Nàìjíríà tí ò fi kárí òun ni gbogbo wọn tẹjú mọ́ tí wọ́n fẹ́ lọ síbẹ̀. Adẹ̀ ń sọ ọmọ Yorùbá ní láti gbáradì àwọn pípù yóò bá wa ṣeré ẹ já support state police ká tiẹ̀ mọ ibi tá a lọ láì tiẹ̀ tí ìgbé state police kalẹ̀. Ẹ jẹ́ n tún sọ̀kan fún yín. Ọ̀ṣíọ̀mọlẹ̀ tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ilé ìgbìmọ̀ asòfin ó sọ̀rọ̀ nígbà tí Ọ̀pẹ́bolo àti àwọn House of Assembly wọn lẹ́dọ̀ tí wọ́n sọ̀rọ̀ wípé kí ló tọ́ sí àwọn agbénipa. Wọ́n ti ṣòfin o ikú lèrè ẹ̀ṣẹ̀ kidnappers tọwọ́ bá tẹ̀ òdìgbére o òdà láríra àtọ̀run dọ́run. Ilẹ̀ Ẹdó ti ní ìlú Ẹdó ìpínlẹ̀ Ẹdó wọ́n ti ní òfin. Kí la fẹ́ ṣe lórí ẹ̀gán tá a fẹ́ fàyọ nígbà tí irú eléyìí bá ṣẹlẹ̀ nípínlẹ̀ Ẹdó tínú àwọn ènìyàn ń dùn pé ikú lèrè ẹ̀ṣẹ̀ àwọn ajínigbé. Kí ló ṣẹlẹ̀ sí àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó jẹ́ pé bí wọn ò bá tiẹ̀ ronú lọ ọbẹ̀ tẹ́lẹ̀ immediately tí wọ́n gbọ́rù nǹkan yìí ló yẹ kí wọ́n ti ṣe kíni ká ti pera wọn jọ káwọn náà ò ti ṣe bẹ́ẹ̀. Eléyìí ó kọ́kọ́ jẹ́ ìjayà tí ó sì kọ́ wọ́rìn pẹ̀lú state police. Mélòó làwọn tá à ń sọ yìí? Kò sírú agbára tán lè mọ̀ tán lè ní tán lè sà wọn ò lè pa ilẹ̀ Yorùbá run. Tó bá jẹ́ wípé àwọn gómìnà ilẹ̀ Yorùbá tí wọn ò fi wá ṣe òṣèlú èmi lẹgbẹ́ Paul èmi lẹgbẹ́ Apollo tí yẹn ò sí ń bẹ̀ tí ìfọwọ́sowọ́pọ̀ bá wà kíní yóò tún ti rọlẹ̀ ètò tó fi ń gògò sí. Tí ẹ bá mọ̀ pé ìtọ́wọ́ bá tẹ̀ ó ti wọnú òfin gẹ́gẹ́ bíi tìpínlẹ̀ Ẹdó. Kudos fún Ọ̀pẹ́bolo gómìnà ìpínlẹ̀ Ẹdó àti Adamu Ọ̀ṣíọ̀mọlẹ̀. Ẹ jẹ́ a jọ wo ibi tó ti sọ̀rọ̀ nǹkan tó sọ. Every state has a right to enact laws on punishment when it comes to state offenses. So kidnapping and murder fall within the state offenses, and he has decided, together with the House of Assembly, to replace hanging with firing squad. Once that is done, those who don't want to suffer that should not come to Edo State. So the right to give him full support. The only people who are afraid now are criminals. And as time ó láti jọ rí yẹn ẹ̀rí ni ẹ̀rí máa jẹ́ mi ìṣó tó bá jẹ́ rọ́ ni ẹnu Adamu Ọ̀ṣíọ̀mọlẹ̀ lẹ ti gbọ́ yẹn níbi tí ẹ ti ń ṣe àtúkẹ̀ fún ayé láti mọ̀ wípé ìpínlẹ̀ Ẹdó wọn ò gba wèrè mọ́ wèrè wọn àti gba wèrè mẹ́sìn. Ilẹ̀ Yorùbá kí lẹ gbà mẹ́sìn? Ibẹ̀ náà làwọn ọmọ Yorùbá kan wà tí wọ́n ti mọ̀ pé àwọn ará bí àtọ́ba àti àáfà wọ́n ti mọ̀ pé wọ́n lọ́mọ ìyá wọn tí ó gé wọn lórí tí ó padà gé wọn lórí dànù. Ìjọba ìpínlẹ̀ Ògùn àti tèkó àti kíyín lórí ètò wa kan
pé ẹ kú iṣẹ́ ti operation kò sáàyè ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá yòókù operation kò sáàyè èyí tí bàbá wa ẹjọ́ Látúnjí Dìísù tí wọ́n ní ká gbé kalẹ̀ kí ló ṣe ẹ̀yin o ẹ̀yin gómìnà yòókù ìpínlẹ̀ Èkó àti ìpínlẹ̀ Ògùn wọ́n ti gbé kalẹ̀ ó sì ti yọrí sí rere ẹni bò ní àwọn bíi 100 ó lé ní àwọn afurasí agbésùnmọ̀mí afẹ̀míṣòfò ọwọ́ operation kò sáàyè ti tẹ̀ kọ́lọ́mù ó kìlọ̀ fọmọ ẹ̀ ní ṣé ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó tó bá ń lọ báyìí ṣé kò ní sí àlàáfíà ń bẹ̀ ni ẹ̀rù ò ní bodò ẹni tí ó wọnú odò lóminú ọmọ ọkọ̀ ẹni tó fẹ́ ṣiṣẹ́ òótọ́ ó yàtọ̀ fún ẹni tó fẹ́ gbọ̀nà burúkú gbọ̀nà ẹ̀bùrú ba yé àwọn èèyàn jẹ́ ẹ já gbọ́ nǹkan tí DIG sọ lórí operation kò sáàyè. Thank you so much. You know, in the process of this operation, we arrested 88 suspects in this regard. Those that are directly responsible for this act of kidnapping and violent crime in those areas. Are they a standard ring, or is this just a one-off for them? No, it's not one-off. It's going to be a continuous operation. No, I mean these kidnappers, the people, the criminals that you arrested. But you don't expect me to say that on public television, so that we don't defeat the essence of the operation in the first instance. But because we started on the 25th of July, 25th of June, which is Thursday, and it was extended to to Sunday in the first instance, which takes about 5 days. And as I speak with you, the operation is still ongoing. And within that period of those 4 days, we arrested 88 suspects. 88 suspects in this forest. We commenced investigation into their nefarious activities, and those who were not directly linked were released, but those that are directly linked that facilitated the commission of the crime and they are part of these kidnappers that have turned those forests to their what they call the abode are still under investigation, and they are going to be prosecuted as soon as we conclude the investigation. ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá yòókù Èkìtì, Oǹdó, Ọ̀yọ́, Ọ̀ṣun, Kwara ààyè wà lọ́dọ̀ yín fáwọn kidnappers ni tó bá jẹ́ ààyè wà ṣé taráàlú lẹ̀ ń ṣe àbí tàwọn kidnappers tó fi ń pẹ́ láti ṣerú àwòkọ́ṣe báyìí àwa kàn sọ ni ká dẹ̀ pé àwọn ọmọ Yorùbá ṣàkíyèsí pé àwọn ará bí tí wọ́n against the state police o àtàwọn ọmọ Yorùbá tí wọ́n ń jáde lórí ọ̀rọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà ìrú ẹkùn tí wọ́n ń sọ wípé báyìí kàṣà báyìí káwòdì wọ́n ń ṣe fíìmù ni ẹjẹ́ apẹ̀rẹ̀ wa ṣàkíyèsí wípé dùgbẹ̀dùgbẹ̀ ló ń fi o ọ̀rọ̀ ń yábọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan o ìfọwọ́sowọ́pọ̀ lásìkò yìí o wọ́n fẹ́ gba ilẹ̀ wa ni o wọn ò sì ní gba ilẹ̀ yìí láì jẹ́ wípé wọ́n rán àwọn èèyàn sọ̀rọ̀ àwọn ẹni ìdájú bá ṣírí ọ̀bá tú pé àwọn illegal mining tó ń lọ bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti ń gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n àmọ́ bó ṣe le tó àwa kàn rò pé inú gbó kan ni àwọn kan ti ń ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tí ó bá jẹ́ ọkùnrin tó rìnrìn àjò tó fi àwọn fídíò rẹ̀ pẹ̀lú àwọn drone tí wọ́n fi gbé wọn hàn wá pé ó dídí ìlú adẹ̀ ń sọ wípé ẹ̀yin ìjọba yìí ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run irú environment wo la wà yìí bá a bá júbú jọba àwa tá à ń ràn wọ́n lọ́wọ́ náà ń kọ́ a sì ń ba ayé ọjọ́ iwájú àwọn ọmọ wa jẹ́ èyí tó bá ti ṣẹlẹ̀ láti ìgbà yìí wá ni tí bàbá wa bá ti pariwo ni ó ṣeéṣe kírú wa máa gbádùn ariwo tá à ń pa ní ìsìn kíyàwó mọ́ bá jẹ àwọn ọmọ wa ni tí wọ́n bá ti gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa tí ẹnìkan sọ pé èmi ni champion èmi ni tọ̀hún tí wọ́n bá fi rí wa kó lẹ́rú àwọn ọmọ yẹn ò jẹ palaba àyà àní jẹ palaba àyà o wọn à ní rí wa kó lẹ́rú o ṣùgbọ́n ẹ má dákẹ́ o bá a bá dákẹ́ tààrẹ ní bá ní dákẹ́ ni ìkànnì ìjùgbọ́n máa ṣàlẹ̀ tí wò wá ṣé wàá gbọ́lá lórúkọ tèmi gómìnà tó bá gbàbọ̀dì olóṣèlú tó bá gbàbọ̀dì nílẹ̀ Yorùbá ilẹ̀ Ọlọ́run ó mú ilẹ̀ àwọn bàbá wa ó mú Ọlọ́run bá ó sì dá ẹjọ́ burúkú fún tọmọtọmọ ni o bẹ́ẹ̀ ló máa rí gbogbo àríjẹ nídìí mọ̀dàrú ara ní àwọn èèyàn ará padà ní ẹ̀yìn náà ni.